ẹlẹ́ran ara ṣàníwá o ìlú rẹ̀ ló ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe nìyàn. ṣe mí bó ṣe bá mi má máa sọ mí di alábọ̀ ènìyàn ara. ènìyàn ẹran ara níwá kí ló dé tó ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe ènìyàn. ṣe mí bó ṣe bá mi máa ń sọ mí dálábọ̀ ara ènìyàn. àjùrò wọn ti jàkadì kọ́ wọ́n ti rí mi gẹ́gẹ́ bí mo ṣe rí dákúndábọ̀ wọ́n dẹ̀bù rẹ̀. ilé aṣọ owó ìyẹn kọ́ mọ̀ fẹ́. ṣé ti fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o fìfẹ́ hàn mí o. èmi rẹ̀ ìkọlà wa fífẹ́ hàn mí o. Fine, then you can go on, sir. Then, engineer to ever fix àwọn intercom tẹ́ ṣe get yẹn today. Okay. In that case, bóyá mo máa ní láti fi ọ́fíìsì mi lẹ̀ ní ṣíṣí nìyẹn. Ó ṣe bẹ́ẹ̀ ni fẹ́ ya yín lé mi, sir. Bẹ́ẹ̀ ni Tóyìn. Ṣorí ìyàwó mi àti ọmọ mi wọ́n máa dé láti Malaysia lẹ́nu. Ẹ kú àmójú bá sà. Ó ṣe. Àti pé ta ló máa fara ṣiṣẹ́ kú láti fi àjẹrẹ lọ́lẹ́ fi ń tan rẹ̀ jẹ. Bẹ́ẹ̀ ni sà. Ká má bàa buni lọ́lẹ̀ lálágbára fi ń ṣiṣẹ́ kú. Èyí tá a ṣe lé ní iná tó. Okay? All right, sir. Then táwọn bá ti lè dà sí yẹn bá dé ńkọ́. Sọ pé kí wọ́n pè mí. All right, sir. Now be careful with my office. Okay? Make sure everything is intact. Right? All right, sir. Then ẹ má gbàgbé láti bá mú kọ́ tó bá mú bọ̀. All right. Yes, sir. All right. Take care. Yes, sir. Ó dà ọ́, sir. kí ló dé tó ń ṣe mí bí ẹni wípé mi ò ṣe ènìyàn. ṣe mí bó ṣe bá mi máa ń sọ mí dálábọ̀ ara ènìyàn. àjùrò wọn ti jàkadì kọ́ wọ́n ti rí mi gẹ́gẹ́ bí mo ṣe rí dákúndábọ̀ wọ́n dẹ̀bù rẹ̀. ilé aṣọ owó ìyẹn kọ́ mọ̀ fẹ́. ṣé ti fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o ṣá fìfẹ́ hàn mí o fìfẹ́ hàn mí o. My daughter. Oh. Oh yes, baby. Oh, good to see you. Come, tell me. Báwo ni ló tẹ́lọ̀? Fine. Àwọn òyìnbó pọ̀ ń bẹ̀ gan-an. Ìlú títún wọn nìyẹn. Wá rí pé níbí báyìí, àwọn èèyàn dúdú náà pọ̀ gan-an. Okay, so now, how much did you miss Daddy? I missed you so much. I missed you so much, my daughter. Now, màá sọ gbogbo nǹkan tí mo ti ń ṣe láti ìgbà tó ti lọ, màá sọ fún ẹ. And you're gonna tell me yours too. Come on, let's go in. Let's go in. Oh, missed you so much, my daughter. Oh. Did you buy me anything?
He bought something for me. Tí ó ṣe àdúró shopping tó báyìí. Ọjà dẹjú díẹ̀ lọ́hùn yẹn. In fact, àwọn owó tó fún mi gan pàápàá èyí tó pọ̀ jù náà ṣe ni mo tún kó padà. Shut up! Alágbèrè obìnrin ó ti yé mi. Mo understand. Ìwọ ti lọ ṣàgbèrè nílùú òyìnbó. Wọ́n ti fi bulldozer, wọ́n ti fi bá gbogbo bẹ̀yìn jẹ́ tán. Àbí? Oníkíní thank you. Wọ́n ti fún ẹ gbà. Thanks for coming. Wọ́n náà ti gbà. Ó ti mo ti fi ṣe shopping. Ojú ẹlẹ́dàá ètò mi ò ṣe anything. A ní kò gbẹnu ẹ sàn. Gbẹnu ẹ sàn. Wo ẹ̀ṣẹ̀ di méjì lọ́jọ́ bí. Yà, ó ń dọ́kọ, ó tún parọ́. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Samuel tó wà lẹ́wọ̀n ni. Tájẹ́ tí wàá mú adìyẹ tó bẹ̀rẹ̀ sí nípa káàkiri àdúgbò. Ṣé o rí pé double wàhálà ni? You are in trouble. Double wàhálà wàá gbà. Bẹ́ẹ̀ máa wo àwọn nǹkan ẹ ló pọ̀ jù tí mo rà. Nǹkan díẹ̀ ni mo kọ rà. Yóò o fọwọ́ àgbèrè ra nǹkan fún ẹ̀mí. Fún ẹ̀mí. You are mad. You are a bastard. Ọlọ́run rí mi kò rí bẹ́ẹ̀. Fún nǹkan tó ṣe yẹn, wọ́n wá jẹ ìyá ẹ̀. Fífẹ́, wàá jẹ ìyá ẹ̀. Wọ́n fi owó àgbèrè ra nǹkan fún mi. Dé ìyá ẹ̀ bá. Wọ́n fi owó àgbèrè ra. Owó àgbèrè ra. Ikú ẹ̀. Ọtí ìkú. Ẹ tó kọ̀ kí sọ. Ọtí ìkú. Serious. Leader, no, ṣe rí ọmọ tí ò bá ṣe é gbé pọ̀n ó ní ò lè ṣe é gbẹ́jọ́. Ẹ ti rí èmi gbé pọ̀n mi ò dẹ̀ ní jábọ́ lẹ́yìn mi. Àmì sà. Yes sir. Báwa ni outcome àwọn campaign committee? Okay, good, fine. Oh, ṣé ìyàwó mi interview tó fẹ́ grant? Oh, ti ready? Okay sir, all right. Okay sir, okay. Ẹ ṣé gan sir. Ẹ pẹ́ fún wa sir. Thank you very much sir. Yeah, right. Fifehanmi. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí sí? Tó bẹ̀rẹ̀ sí ní kojú tó ń kó ètè tó ń kún gbogbo ẹ̀. Ó lọ pàtẹ́ ara ni. Ìwọ náà mọ ọ̀rọ̀ àwọn oníròyìn. Gbogbo nǹkan ló máa ń fẹ́ tọpinpin and mo ń láti cover àwọn bruises yìí kó má ba lè hàn. Pẹ̀lẹ́, mo like bó ṣe rán mi létí pé àwọn àpá tó wà mẹ́yìn mi mo fi síbẹ̀. For your information, máa tún fi síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó máa worse. Ṣáà ṣe kíá. Tí gbogbo ìpínlẹ̀ yìí bá lè dìbò yan ọkọ mi láti lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin. Gbogbo náà ni a mọ̀ wípé Fọláwíyọ kúrò ní ẹgbẹ́ àwọn olóṣèlú tó jẹ́ pé tí wọ́n bá dórí ipò tán, iṣẹ́ ni wọ́n máa gbàgbé àwọn èèyàn tó lọ tò sábẹ́ òrùn láti yàn wọ́n sípò. Irọ́ ọkọ mi ò kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Kò déédéé gbégbá ìbò póun fẹ́ díje fún ipò yìí. Àwọn àgbàlagbà táwọn náà nífẹ̀ẹ́ ará ìlú gẹ́gẹ́ bíi tiẹ̀. Àwọn ni wọ́n tọ̀ wá tí wọ́n rọ̀ tí wọ́n tù tí wọ́n bẹ̀ ní pé kó wá lọ ṣe aṣojú fún wa nílé ìgbìmọ̀ aṣòfin. Kò dẹ̀ sí ìdí rẹpẹtẹ táwọn náà ṣe eléyìí. Àwọn ìdí tí wọ́n bẹ̀ náà ni pé wọ́n mọ̀ ni pé oníwà tútù ènìyàn ni ọkọ mi.
ẹni tó nífẹ̀ẹ́ ará ìlú ni, olóríire ni, ọlọ́pọlọ ni, ó nífẹ̀ẹ́ ọmọdé, ó nífẹ̀ẹ́ àgbàlagbà. Ọkọ mi ò lè ṣe ìpalára fún eṣinṣin tó kéré jù. Ọ̀dúndún ọmọ sòdédé ẹ̀rọ. Aládùn nílé má fi dùn ní. Ẹjọ́ ọkọ èmi Olúwafífẹ́hànmi ṣe nìyàn tẹ́lẹ́gàn ló kù. Tí a bá wá rí ẹni tó sọ búburú nípa Fọláwíyọ, ẹ jẹ́ ká gbà wípé ganigani nírú wọn. Àwọn agani lójú ẹni, gani lẹ́yìn ẹni. Àwọn tí ń rìn gọ́ingọ́in, tí wọ́n tún jára gọ́ingọ́in. Àwọn tí wọn ti ẹ̀kọ́ ní ọjọ́ iwájú kankan fún orílẹ̀-èdè yìí rárá. Ẹ wo, ẹ jẹ́ ká mọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu ìyáàfin wa Fọláwíyọ yìí. Yorùbá ní tí ọkọ bá ṣe oríire, ẹ jẹ́ ká bi aya ẹ̀ léèrè báwo ló ṣe ṣe. Ìyáàfin wa, a ti gbọ́ díẹ̀ nípa irú èèyàn tí ọkọ yín jẹ́ lẹ́nu yín. Òótọ́ ni wípé téèyàn bá jẹ́ èèyàn tó dáa, tó jẹ́ ní rere, ó yẹ ká fọn rere ẹ̀ kára yóò gbọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká kọjá lọ sí abala àpolówó ọjà. Nígbà tá a bá wá padà ẹ wá sọ̀wọ́n rán tí gbogbo ayé celebrate. Ẹ̀yin èèyàn wá ń lé. Ó ga o. À ń bọ̀. Ní tó léjì ká ó máa lẹ́yìn o. Bẹ́ẹ̀ ní tó léyìn kò rẹ́ni tó máa jẹ. Sista mi, kí ló tẹ́ fi sọ ogun nǹkan tẹ́ ń sọ? Ó lọ sọ̀rọ̀ báyìí. Ṣorí Fifehanmi tó ń wo yìí. Tí má ní kí n sọ. Nǹkan tí mo ń ṣe ń bọ̀. Kí ló fi kaná ń sìn? Get it. Hello, Madam, ẹ káàbọ̀, ẹ wá. Ẹ máa bọ̀. Ẹ kọ àsìkò tẹ délẹ̀ kẹ tọwọ́ bọ̀wé. Ṣó ṣẹ̀ṣẹ̀ dé ni? Wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ní kété tẹ́ ẹ ti lọ báyìí wọ́n dé ni. Bó ṣe jẹ́ nìyẹn mi ò gbọ́dọ̀ parọ́ fún yín, ọ̀rọ̀ mélòó mo ti sọ tí màmá wa parọ́. Ó yá sáré buwọ́lù mi, ẹ ti mọ̀ pé tẹ́ bá ti buwọ́lù mi èmi máa wọ gàù ni. Madam, ẹ gbà ó ti yé yín, ó yẹ kó yé yín ju bí tí mi sọ dé. Madam, yé madam ò tọwọ́ bọ̀wé mo gbé. Yé bọ́gà bá ṣe ń lu madam ó dá mi lójú pé èmi gan ti wọ gàù níbà. Madam tí ò tọwọ́ bọ̀wé yìí àbí kí n kọ́ fúnra mi ni. Madam ò tọwọ́ bọ̀wé. Ibo ló ti ń bọ̀? Ọ̀dọ̀ grandpa ni mo lọ. Iṣẹ́ lọ́kọ̀ èmi para wọn òye ọdẹ máa rúgbó ni wọ́n èèyàn. Wíṣẹ́! Ọ̀dọ̀ grandpa ni wọ́n lọ. Èmi ti mọ̀ tẹ́lẹ̀. Kò sí medical doctor kankan tó lè wo àfiṣe. Kò possible. Sori tí wọ́n á fi gbogbo ilé ìbò ṣe tóbi tó fáìn tó yìí tó bá fi jin ìyàwó alágbèrè kò ní kó má wò ta. Ọ̀rọ̀ ẹ yé mi. Ọ̀dọ̀ grandpa ni mo lọ. Fọlá mi ò lè parọ́ fún ẹ wo, ó lè pe wọ́n ojú ẹlẹ́dàá ètò. Mi ò ní láti pè wọ́n kí n tó confirm. Èmi mọ nǹkan tí mo máa fi confirm. You come and listen.
kò mú jà wá rárá. Ṣòrí nígbà tí ikú tán wọ́n máa ń sín sẹ́ńkùlé ọba. Àmọ́ tẹ̀tẹ̀ bá kú obìnrin ń wà mọ́ra wọn á gbélé tán. Ṣòrí àyà obìnrin àti tán obìnrin ibẹ̀lẹ̀ tẹ́ ń gbé. Ìdí nìyẹn tó jẹ́ wípé àgbèrè fi ń gba gbogbo èrè lọ́wọ́ alágbèrè tó tún gbójú owó mọ́. Kí n jọ má bẹ̀rù nítorí pé wàá farabalẹ̀ jà máa lù ẹ́ máa fẹ́ lù ẹ́ pa sórí àyà ẹ̀ àti tán yẹn máa nà ọ́ débi pé gbogbo ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ á jáde gbogbo àgbèrè á jáde. Dáhùn mi wà lókè dáhùn mi wà lókè kí nìyẹn ní ṣe. Ọ̀gá máa ń na ìyàwó wọn pa wà láì. Just Lord, madam, hey madam, ẹ pẹ̀lẹ́, madam, madam, ṣé ẹ̀kẹ̀sẹ̀ ló gbé blood jáde báyà bí gbò, ṣé nọ́ọ̀dì ni, madam, gate, ṣé kìí ṣí ni, madam, ẹ fẹ́ jáde, táùtù lọ̀gá mi. Alijan! Yes sir! Yes sir! Ta ló jáde sí? Madam! Ibo ló lọ? Wọ́n dàgbére ibi tó ń lọ, wọ́n kàn jáde. Òun ló fọ́yàwó ẹlẹ́nu, ó tún wá ń wá káàkiri, kálé mi nìyẹn mi ni wálé mọ́. Madam. Ẹ káàárọ̀, doctor. Yeah, my dear, how are you? Báwo lára yín? A dúpẹ́ ara mi balẹ̀. Ẹ ṣé o. Ṣé o ń tọ́jú mọ́ mi? Ṣé o ṣe jọ̀gbọ́n ò dá mọ́ mi láàmú? Ẹ pẹ̀lẹ́. Okay, ó ń dùn mí pẹ̀lẹ́. Ó ń dùn mí. Ẹ ṣé gan. Ẹ mú kàn ní kí n check round náà ni. Ẹ ṣé. Báwo ń ṣe sùn dáadáa ṣá? Mo sùn dáadáa. Ẹ ṣé gan. Okay. Ẹ kò sí wàhálà, màá tún check in back ṣe gbọ́. All right. Ẹ ṣé. Take care. Yeah. Ẹ jọ̀ọ́ má bínú o. Mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan ni. At least advice ṣé mọ̀. Ṣé rí àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé òní bàbá dákú, ọ̀la bàbá dákú. Ọjọ́ kan ń bọ̀ tí ikú máa dá bàbá o. Cause me ò understand, this is the 4th time tẹ́ máa ní domestic accident. Lórí pé ẹ̀ ń yọ̀ lórí tiles. Well, nǹkan tí mi máa ní kẹ́ sọ ni fún honourable. In fact, mi gan lè bá wọn sọ. Ṣó ti yé yín? Bóyá kàn change gbogbo tiles lé yín sí rug. Àbí? Because ṣe ní tẹ́ bá ti ẹ̀rọ tara yẹn bá mi ro ti darling mi. Because nǹkan tó ń gbé àgbàlagbà ṣubú lẹ́ẹ̀kan, ó lè gbọ́mọdé ṣubú lẹ́ẹ̀márùn-ún. Àbí ẹ̀rù bẹ́ẹ̀ ni? Ẹ ṣé gan. A ṣe nǹkan sí ẹ ṣé. Ọlọ́run ní sọ gbogbo àdálábọ̀. Àmín. All right, take care. Ẹ ṣé gan. All right. And má ṣe jọ̀gbọ́n kò dẹ̀ jẹ́ kí mọ́mí rest dáadáa. I will check back. Okay. Bye. Yeah. Kẹ́yà ṣe. Mọ́mì, kí ló dé tẹ́ ẹ parọ́ fún gbogbo èèyàn ní pé ẹ̀ ń ṣubú? Irọ́, mi ò parọ́. Ẹ̀ ń parọ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí. Gbogbo ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ á jáde, gbogbo àgbèrè á jáde. Omi
Dáhùn mi wà lókè. Dáhùn mi wà lókè. Kí ni ẹni ṣe? Ẹ dúró ná ọmọ mi. Kí ló dé tí dáàdì máa fi ń ràn yín lójoojúmọ́? Sorry, Mom. Don't cry. Sir, báyìí ni madam ṣe rìnrìn wọn ní àná. Wọn ò jáde rárá láti àárọ̀ until tó fi di nǹkan bíi 4:30 p.m. Nígbà tí wọ́n jáde ní ìrọ̀lẹ́, madam lọ sí ilé epo Sands, wọ́n lọ ra epo. Bí wọ́n ṣe ra epo tán, wọ́n park mọ́tò wọn. Wọ́n wọnú minimart tó wà nílé epo yẹn, wọ́n lọ ra provisions. Bí wọ́n ṣe ń jáde bọ̀, ọkùnrin kan gbìyànjú láti bá madam sọ̀rọ̀. Madam ò dá wọn lóhùn rárá. Wọ́n wọnú mọ́tò wọn padà. Wọ́n mórí lé ọ̀nà Ìpájà. Ọlọ́run Lambert Street, number 12. Ọlọ́run Lambert, number 12. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n pẹ́ díẹ̀ kí wọ́n tó jáde nínú ilé yẹn. Á tó bí nǹkan bíi aago 6 kù ìṣẹ́jú 5 kí madam tó jáde. Ṣùgbọ́n bó ṣe ń jáde bọ̀, bàbá àgbàlagbà kan ló sìn wọ́n bọ́ta. Tèmi ṣe ń wo ìṣesí madam àti bàbá yẹn, family wọn ló máa jẹ́. Yeah, family wọn. Ẹ ti ń jáde ní ẹ sà? Yes, mo ti ń jáde. Lastly sir, ẹ jọ̀ọ́ sà, ẹ máa bá madam sọ̀rọ̀. Ìṣọwọ́ tí wọ́n ṣe wa mọ́tò lánàá yẹn ó lágbára. Madam sá eré kan lánàá yẹn. No, ẹ máa bá wọn sọ̀rọ̀ sà, eré yẹn pọ̀. Bọ́ ìwà lánàá yẹn, anyway. It's okay. All right, sir. Ọ̀rẹ́ ìyẹn ń bá ọmọ ẹ̀ ṣeré palásán ó fọlọ́pàá mu dúró tó bá wá fọmọ ẹ lóyún kí ló bá ṣe o lórí ọ̀rọ̀ ìyàwó ẹ. Bá mi ṣe máa lọ síbẹ̀ yẹn rárá jọ má lọ nǹkan tó jà ló máa ń bó níjà nù má lọ bẹ̀. Wá tiẹ̀ jẹ́ kí n délé nà wo ó jẹ̀bi yes ó jẹ̀bi náà nǹkan tí ò ṣe òun ló ń ṣe léṣe lé lórí mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o àmọ́ ẹni tó bá ti dáríjì ní ó ti parí ẹjọ́ náà dáríjì ìyàwó ẹ. Ìyàwó mi àbí kí ló sọ ẹranko ní Fifehanmi ẹranko gidi ní Fifehanmi kó tẹ̀ tí wàá ń ṣe ẹranko ọmọ làǹgìdì ni yà náà sọ fún mi orí wo la fẹ́ ṣe fún igi lásán tàbá dáríjì. tó bá wá rí bẹ́ẹ̀ náà ìwọ̀n bá ní igi máa fi ń pẹ́ lẹ́nu mọ̀ tí orin bá pẹ́ lẹ́nu èèyàn máa ń yọ sọnù ni lè dànù kó má bá tiẹ̀ lọ. No way mi ò ní lè lọ mi ò dẹ̀ ní dáríjì. Fọláwíyọ wọ́n ní ògbà kò jẹ́ ó légungun ni wọ́n tún ní o sọnù ó lẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ díẹ̀ wà ń bẹ̀ dúró kí ló wàá fẹ́ ṣe gan má gbà yín má gbọ́rùn ikán ló máa mú bẹ́ẹ̀ o. Bá mi ṣe jẹ́ o ti gbówe àkúràkúdà rí ṣá àkúràkúdà ní ojú máa ń ti òun láti gbé yín lẹ́ran àmọ́ tóun bá ti gbé yín lẹ́ran tán ojú máa ń ti òun láti jọ ẹran náà sílẹ̀ bọ́rọ̀ èmi àti Fifehanmi ṣe rí nìyẹn no going back mi ò ní filẹ̀ mi ò dẹ̀ ní dáríjì. Ẹ dáríjì mi mà mo gbàgbé ni. Mo ti gbọ́ à ń ṣe Ọlọ́run ọba náà ń dáríjì wa ọjọ́ má jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́ mi ò lè máa repeat ara mi 50 times now. Má gbàgbé bá mi kó lace tí mo sọ pé kò kó wá yẹn bá ń kó wá àti bàtà tó máa match ẹ̀ jọ má kó off colours wá o. Wàá máa mú láwọn mi lọ létorí lesson teacher ẹ̀ máa wá so kò ní lè miss lesson. So you go with uncle, okay? Ṣebí lace orange àti black yẹn ni. Kí n dẹ̀ wá bàtà tó máa máa ṣe ẹsẹ̀. Of course. Allow me. You have to go home. Your lesson teacher will come, okay? Love you. Bye-bye. Bye, darling. Okay, hold on.
Wọ́n ti wà okay, kò sí wàhálà. Madam, onílé gogoro lẹ tún kó sí ni. Ó ti mọ́ra ni. Mo ṣe mọ nǹkan tó ń gbé yín ṣubú lórí táìsì yín gan sí ni. Ṣé ti jíṣẹ́ mi fọ́nàrẹ́bù? Mi ò jíṣẹ́. Kò rántí jíṣẹ́ bóyá ó gbàgbé. Ẹ jẹ́ kí mi fẹnu ara mi sọ fún yín. Mo ní kàn sọ fún yín wípé gbogbo tiles inú ilé yín kẹ́ change sí tí ó kì í yọ. Ẹ̀yin náà mọ̀ wípé ìyàwó gbajúmọ̀ kò ṣe má ṣe lóge wọn. Okay. So kò lè sára tẹ́lẹ̀ dá tó bá wù yín owó yẹn wà ilé change sí rug. Bẹ́ẹ̀ tẹ̀ ṣe sọ yẹn màá ní kó change ẹ̀ lénìí màá fi rug sí. Ẹ wò ó dà bẹ́ẹ̀. Just for her. Pẹ̀lẹ́ dẹ̀. Doctor. Thank you very much, doctor. Ẹ wò wọ́n ti pè mí. Excuse me. Okay. Can you nice day. All right. Ẹ ṣé gan. Thank you. Lórí ọ̀lẹ́ kọjá lọ jàre. Lọ ṣí. Kó tún sọ nǹkan fún ẹ kó tún má lè sọ. Wá débi báyìí o. Mú mi rọ̀kùn ṣoge. Get up and let's go. Idiot. Wá pa mí bẹ́ẹ̀. Kí ló dé tí bàtà ò bá jẹ́ òrùn ó dẹ̀ bọ́ sílẹ̀ kó sọ́wọ́ kó má fẹsẹ̀ rìn èwo ni à ń yọ bí ìgbìn à ń dànù lọ́tún lọ́sí kí ni mí nìyẹn. Torí àwọn journalist ni mo ṣe wò kí n lè fi ṣojú ayé àti pẹ́pẹ́ fúru rọ́ fún wọn. Àtàpápẹ́lá fúru rọ́ fún wọn ọ̀dẹ̀ pẹ̀lẹ́ Mrs Press olùmọ̀jọ́ náà láti tó ṣí tó ń sọ. My name is Babatunde Hamzat. I'm Abdelatif Adedimeji. Oh, gentlemen of the press. Okay. Àwa láti Best of Nollywood. Okay. Madam, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè ṣàlàyé nǹkan tó gbé yín dé hospital fún wa? Mo ṣubú nínú ilé ni, just a minor thing. Yeah. Madam, about 2 months ago, a gbọ́ pé bí ẹ ṣe ṣubú náà nìyẹn, tẹ́ fi wá lò bí ọjọ́ méje ní hospital. Àbí ó ní nǹkan kan tí ẹ fẹ́ ká mọ̀ nípa health yín ni? Ọlọ́run ò jẹ́, mo wà very okay. Not at all. Kò sí nǹkan kan. Gentlemen of the press, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ìyàwó mi ṣe ń recuperate ni. Ó dẹ̀ máa ní láti sinmi. Please. Gbogbo questions tẹ́ bá fẹ́ bí ẹ jẹ́ kó jẹ́ later. Ó máa dá yín lóhùn, okay? I'm so sorry. Yeah. She's careful, darling. Thank you. Careful. Thanks, baby. Olúwa dára sí mi, a ní bàbá. In fact, mo ti ka àwọn novels tinú tẹ̀yìn. I acknowledge the fact that you are a good novelist. Thank you, sir. Thank you very much, sir. You see, if you want to be remembered after you are dead, you need to be writing something worth reading or doing something worth to be reading about. Something worth reading about. Méjèèjì náà ló dẹ̀ ti ń ṣe. Ọlọ́run kò ní pín ẹ nípa. Ìmọ̀ràn mi sí ẹ ni pé a ní bàbá. Tó bá fẹ́ kán mọ̀ ẹ́ yàtọ̀ sí àwọn ẹlẹgbẹ́. O nílò láti ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn ẹlẹgbẹ́ máa ń ṣe. You see, àwọn ìwé ẹ̀ tí mò ń kà, they are romantic novel. Àwọn novelist kan, wọ́n like láti máa kọ historical novels. Àwọn kan, wọ́n like láti máa kọ crime àti detective. Ani baba, tó bá jẹ́ èmi ni wọ́n ní. Mo máa make sure yìí pé àwọn ènìyàn ò stereotype mi torí pé mi ò like láti wà predictable. Tí mo bá kọ romantic novels lénìí, tó bá di lọ́la, màá kọ crime àti detective. Tó bá yá, màá tún kọ historical tẹ̀lé. Mi ò dẹ̀ ní dúró lójú kan. Bí mo ṣe ń kọ fiction, màá máa kọ true life story. True
Yeah. Tó bá ti ṣe yẹn, sky is the limit. God bless you. Yeah. Bí mo ṣe ń kọ fiction, true life story. Yeah. Tó bá ti ṣe yẹn, sky is the limit. God bless you. Àṣé lóòótọ́ ni pé iṣẹ́ kọ́ lówó, ìmọ̀ kọ́ lọ́lá. Alágbára ara kẹ̀kẹ́ ó ló yínú ọ̀dà. Ibi tọ́lẹ̀ lásán ti ń wa Range Rover lórí títì. Ẹ̀gbọ́n mi onílé owó. Àbúrò mi ọlọ́gbọ́n orí, wèrè jogún ẹ̀sìn, ọ̀pọ̀ orí àbúrò mi, ọgbọ́n ló kúnnú ẹ̀. Ẹ̀tàn mi pa. Tàn ẹ́ kẹ̀. Ọlọ́pọlọ mà ló ń ṣèwé. Wò ọlọ́gbọ́n lórí ó ṣọ̀gá ọlọ́jọ́ orí lọ́jọ́kọjọ́. Ó dáa mo ti gbọ́ yín o, àmọ́ ẹ jẹ́ kí mi sọ̀kan fún yín. Tẹ́ ẹ bá tàn mí látàárọ̀ dalẹ́ mi ò ní yọ. Yes, because mi ò kí ń ṣe candle. Anyway, ṣe ṣá wà okay. Wà ń tèmi jàre. Ẹ wá ná, kí ni nǹkan tẹ́ ẹ̀ ń kà nínú newspaper yẹn tó interesting yín tó yẹn tẹ́ ẹ̀ fi mọ̀ pé princess yín ló wọlé? Ọ̀rẹ́ mi yìí a máa jọ lọ sí school mà ni. Ṣùgbọ́n tó bá gbọ́ àwọn stories tó ń kọ nípa ẹ̀. In fact, wàhálà nù ni. Ẹ̀yin náà mọ̀ wípé abánigbélé kì í rí di ẹni tí. Ẹ jọ̀ọ́, ṣé nǹkan wà tó special gan-an nínú story ọ̀rẹ́ yín yẹn ni? Púpọ̀. Púpọ̀. Oh, really? Yeah. Sister mi, mo ń try láti kọ novel kan presently. And it's based on true life story. Ẹ jọ̀ọ́ náà, ṣé mi ò lè fi ìtàn ọ̀rẹ́ yín kọ story yẹn? Àbúrò mi olùkọ́tàn, má gbé yẹn wá o. Oh, my sister, please. I love my sister. Hey, Joe. Hey, my sister is a fine girl. Hello, Kọ́ládé. 400,000. 400 kí ni? Ṣé kò kí n ṣe pé wèrè tuntun bá ẹja? Kọ́ládé. Ewo ń tè pé ó dẹ̀ ṣe sùúrù kó gbọ́ àlàyé mi náà. Tinubu ṣe ti ń bí ẹ tẹ́lẹ̀ ò ní ìdá kanra yẹn mọ́ èmi. Àbẹ̀wò ni òjò jà lọ́jà. Òjò délé ó kọyán. Ará ilé ò mọ̀ pé òjò jà lọ́jà. Bẹ́ẹ̀ ni ará ọjà ò mọ̀ pé òjò kọyán gbà tó délé. Oh, okay, ìyá òjò. Mo ń gbọ́. Ẹ la lọ́rọ̀. Ìbẹ̀pẹ̀ ṣáà jẹ́ lójijì. Mo ń gbọ́ ẹ̀. Okay. Mo ṣẹ̀ṣẹ̀ gba result test kan tí mo ṣe lórí ọ̀rọ̀ àìrọ́mọbí yìí ni. Mo ń gbọ́. Wọ́n wá dictate pé mo ní minor 2 blockage. Wọ́n dẹ̀ ní máa need láti ṣe surgery. So owó surgery yẹn ni 400,000 tí mo sọ fún ẹ. Àkúkú mọ òkúta máa jù tó máa pẹ́ yẹ. Barakat, minor 2 blockage kọ́ ló ní, major brain blockage ló ní. Ṣé o mọ iye owó tí mo ti ná lórí wọn nìkan? Ó níbi ojú gbádùn dé o tó fi lè rí ọ̀làbẹ́ ẹ̀gò kò sí ń tọ́ pàlábàlá sọmọ ìṣẹ́ ojú tó ìrìn rárá mọ́. Kọ́ńtù gbogbo blockage gbèsè ayé ẹ̀ kò dájú pé o lè lóyún. Kọ́ládé, ewu ló fa gbogbo eléyìí. Kí ni ò tó bẹ́ẹ̀? Kí láǹfààní tó lé lórí tó lè so? Tẹ́mi bá mọ̀ pé ọlọ́bọ̀ ń bọ̀ ní ọ tó ń fojúmọ́ kọrin ayé ìrìnàdàn náà ayé ìrìnàdàn. Èmi ò ní fẹ́ níyàwó.
phone mi blockage kan blockage. Báwo ni lọ sọ jàre? Igi ma ko kó dànù kí ló mi. Ogun mi ní tí ma fowó ṣe. Ó dáwọ́ jọ. Hello. Àánú sọnù. Ọmọ ènìyàn sọnù. Bá àánú bá sọnù lọ́dẹ̀dẹ̀. À ṣàfẹ́rí ẹ̀ lágbègbè. Bá àánú bá wá nù lágbègbè. Ó ti dandan kó nù nílùú. Bá àánú bá dẹ̀ nù nílùú. Ó ti dandan kó dàwátì láyé. Barakat. Mo fẹ́ kó bọ́ aṣọ ìrònú dànù. Kó ṣí fìlà ìbànújẹ́ kó ṣí sígbó. Sórí, pépà lásán lówó o. Lóòótọ́ Ọlọ́run gbélé àwọn kan lọ́wọ́. Bẹ́ẹ̀ kẹ̀ kò fáwọn ẹlòmíì. Ṣebí kówó lè níyì ni. Ènìyàn lásán bíi tiẹ̀ lọ́mọ. Ọlọ́run fún àwọn kan láǹfààní láti ṣàbíamọ. Bẹ́ẹ̀ kò fáwọn kan. Ṣebí torí kọ́mọ́ lè níyì ni. Mo fẹ́ kó fi ọkàn ara ẹ̀ balẹ̀. Lóòótọ́ ilẹ̀ obìnrin ò kí ń pẹ́ ṣú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ṣáájú. But at the same time, ilẹ̀ àánú Ọlọ́run nìkan òun ni kì í ṣú láéláé. Ó ṣé ọ̀rẹ́ mi. Àmọ́ nǹkan tó máa ń bà mí nínú jẹ́ ni pé ó ṣe jẹ́ mi ò ṣàgbèrè rí. Mi ì bá wọn ṣẹ́yún rí. Mo tún ń sin Ọlọ́run ọba lójú méjèèjì. Barakat, wo jẹ́ sọ kinní kan fún ẹ. Ẹni tí Ọlọ́run bá fẹ́ràn lọ́lọ́run ọba ń dánwò. Àní kí gbogbo a máa gbàdúrà ká má ra dọ̀tán. Àmín o. Ṣó tẹ́ rí nǹkan tí mo wá rí ẹ fún gangan ni ọ̀rọ̀ owó. Báwo ni mo ṣe lè rí owó yá ní báǹkì yìí? Ṣó fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀? Kò sí báǹkì náà tó máa yá ẹ lówó láti lọ ṣe surgery. Ṣorí mi gan tó ń wo yìí, onílé tó ń fi rùngbọ̀n dáná ni mí o. Ṣó wá yẹ kálejò tún máa béèrè òbúsọ. Well, ṣó wá dẹ̀ mọ̀ pé a kì í bọ́ sódò kó ṣe tún máa ta ní lójú. Bóyá kò lọ rí Fifehan. Fifehan? Maybe she could help. Oh. Tubal factory infertility nìyẹn. Like 40% àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ní issues oyún níní ọmọ bíbí nǹkan tó máa ń ṣe wọ́n nìyẹn. Kò kí ń ṣe pé ó jẹ́ nǹkan kan náà tó pọ̀ rẹpẹtẹ bóyá ọ̀hún lè ṣe àbí nǹkan kan. Tí kan àbí méjèèjì àwọn fallopian tubes wa tó bá block, the egg will not be able to reach the uterus. There is no way the sperm will get to the egg, so conception only take place. And PID ló sábà máa ń fà. PID? PID, that's pelvic inflammatory disease. Like I said, kò kí ń ṣe nǹkan kan tó jẹ́ pé ó lè kan dọ̀yìndọ̀yìn. Laparoscopic surgery ló máa ṣe fún ẹ. Tó bá ti ṣe, gbogbo ẹ̀ á rí bá ṣe ń fẹ́ oyún á dé fọkànbalẹ̀. Àmín o, bọ̀ọ̀rẹ́ ká má parọ́. Orúkọ ẹ̀ ṣì ń rò ẹ́. Orúkọ ẹ̀ wo nìyẹn? Àmọ̀tán ni. Orúkọ ta fún ẹ ní school nígbà yẹn. Ìwọ ò kì í mọ nǹkan díẹ̀. Gbogbo nǹkan ló máa ń mọ̀ tán. Láì gbéwèé síwájú ló sọ adúrú nǹkan tó pọ̀ tó yìí. Wo sórí má jẹ́ a máa tanra wa. Àgàgà wa obìnrin a need láti empower ara wa pẹ̀lú ìmọ̀ tó péye. Kò kí ń ṣe dandan náà ni pé okay ká mọ gbogbo eléyìí tán àbí ká ṣáà pick up little things from ṣọmọ different topics. Ká ṣàkó ká wà enlightened kíyàn kan má bàa máa mú wa ń gàn. Àmọ́ Uncle Fọláwíyọ ní lọ́ọ̀kù. Yes, to marry the brains like you. Ǹlẹ́ o ṣé ọ̀rẹ́ mi àwọn eléyìí wọ́n á kíyàn bọ́dẹ́ ṣe ń kìbọn
wọ́n á tún yíyàn bọ́dẹ́ tún ṣe ń yìnbọn. Ó mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn mi ò lè tàn ẹ́. Ẹ lẹ. Ọ̀rẹ́ alpha ọ̀rọ̀ owó yẹn. Ìyẹn ò ń ṣe problem. Rọra. Mi ò lè wait, kò easy. Ẹ̀lẹ́ ìyá àbèjì. Yẹ lọ bọ́kọ mi mú bọ̀. Sure! Adẹ́tẹ̀rẹ́ pa wọ́n ní kò dúró gbé ni èyí tó fojú owó rà gan-an ṣó ti lọ́wọ́ kò délé ìwọ yìí òun promise èèyàn kan ní 400,000 naira jọ ṣé olówó yẹn lọ́wọ́ ni àbó ṣiṣẹ́ 400,000 naira sí mi lọ́wọ́ tó fẹ́ fún yàn dáhùn ó lè dáhùn sórí orí tó bá máa yan gúgúrú láti ọ̀run ló ti máa gbé agbádá ẹ̀wà sáyé I'm telling you but let me tell you sórí níjọ́ tí ó bá sùn ilẹ̀ á mú àgbẹ̀ àfàsọ́dọ̀ wọn ni máa ṣe fún ẹ ìwọ òun promise èèyàn 400,000 naira ó wà yìí ṣolówó ó lè dáhùn àbí ó lè sọ̀rọ̀ ṣolówó. Ẹ rọra sà. Ẹ rọra. Yes sir. Ẹ kú ìjókòó. Yes sir. Ẹ pẹ̀lẹ́. Ọ̀rẹ́ yín sọ pé ẹ ní ìdòwò kan. Bẹ́ẹ̀ ni sà. Oh, okay. Ẹ gbà. Ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ ẹ wò gbogbo orísun tẹ̀yìn náà Ọlọ́run máa bá mi fìdáhùn sí gbogbo nǹkan tẹ̀ ń wá lọ́lọ́run máa ṣe fún yín ẹ ní padà sẹ́yìn ọlọ́láwọ̀ alákòóta àmín ẹ wò kò tọ́pẹ́ ọ̀rọ̀ bàbá mi máa ń sọ wípé ẹni tá a bá ṣoore fún tó bá dúpẹ́ ẹ jẹ́ ká dá ọpẹ́ náà padà fún nítorí pé Ọlọ́run ọba nìkan ni ọpẹ́ tọ́ sí ẹni tó bá ṣe rere ó ṣe forí ara ẹ̀ ní ẹni tó bá ṣèdàkejì náà ó ṣe forí ara ẹ̀ ni. wo all the same ẹ ṣé gan ni mo dúpẹ́ ọ̀rẹ́ mi ńkọ́. Well ó busy ó ń bá mi ṣe nǹkan kan lókè ẹ tètè wá wọn lọ tọ́jú traffic ntí. ẹ ṣé gan ni sà It's all right. ẹ bá mi kí o. máa jíṣẹ́ fún. àmọ́ èmi náà pè lórí aago. Okay then. ẹ ṣé o All right. ẹ ṣé o. Ọ̀fun fúra ọ̀yẹ̀yẹ̀ yẹra wò ọ̀rẹ́ a kì í kanjú mi omi gbóná ẹ̀sọ̀ la máa ń ṣe kí ni la máa ń yọ ọmọ náà Àwùsá sórí tí wọn bá kanjú rojọ́ ó máa ń kọ̀yàn lẹ́nu o tèmi sọ ni pé káláre máa padà wá délẹ́bi o ọ̀rọ̀ tá a bá dẹ̀rù pé ó lè bí ẹ̀ lérí tó bá lọ bí irin ńkọ́. ní tó bá máa bí ni kó bí tájà bá ń jà lọ́wọ́ kò sẹ́ni tó lè dì lọ́wọ́ wúrà tó bá máa dán ni ó di dandan kó gbanú náà kọjá máa lù máa já sí hò máa gba ẹ̀jẹ̀ lára ẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ ara mi ò lè lé láti bá bí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ayé ti sú ẹ bí àkísà ẹlẹ́gbìn nítorí ìkíni nítorí pé o lọ́kọ ṣáni tí ọlọ́kọ ń gbélé ayé ni ó jẹ́ tètè fọkọ ẹ sílẹ̀ màánú má dá lóhùn kò sẹ́ni tí ò ní wàhálà àti ẹ̀ tó ń bò mọ́ abẹ́ aṣọ má fọkọ ẹ sílẹ̀ wọlé ẹ kí n bá ẹ tún kọ́ kò ní ru ẹrù iyanrìn kan má fi ọkọ ẹ sílẹ̀. wo téèyàn bá forí tìtìkùtì orí lè gbabẹ̀ kó rí yí kó rí dàrú lọ fi ọkọ ẹ sílẹ̀ ìwọ ṣe kọ́gbọ́n lára òṣùpá bí ò ṣe lẹ́nìkejì síbẹ̀síbẹ̀ ó ń tan ìmọ́lẹ̀ sí gbogbo ayé fi ọkọ ẹ̀ sílẹ̀. má fi ọkọ ẹ̀ sílẹ̀ ilẹ̀ kì í ṣú kó má mọ́ ilẹ̀ kì í mọ́ kó má ṣú gbogbo wàhálà yìí ló máa padà dìtàn. wàhálà kí ló ń dìtàn kò sí wàhálà kankan tó fẹ́ dìtàn wo lọ fi ọkọ ẹ̀ sílẹ̀ mọ̀nàmọ́ná ló ń kọ́kọ́ síwájú kí àrà tó tẹ̀lé fi ọkọ ẹ̀ sílẹ̀. má dá lóhùn má fọkọ ẹ̀ sílẹ̀. fọkọ ẹ̀ lẹ̀. 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 lẹ́ràn ara ṣàníwá o ìlú rẹ̀ ló ń ṣe mí bí ẹni rí pé mi ò ń ṣe nìyàn. ṣe ní bó ṣe bá mi má máa sọ mí di aláàbọ̀ ènìyàn ara. ènìyàn ẹran làníwá kí ló dé tó ń ṣe mí bí ẹni. Hello, tó lè ṣe. Báwo ni ọ̀rẹ́?
Sure, okay. Adúpẹ́ ṣàlàáfíà. Adúpẹ́ fọ́lọ́run ọba. Ọ̀rẹ́ mo máa fẹ́ rí ẹ. Ṣé kò sí? Ṣé kò le? Rárá o. Àbúrò mi ló ní pé òun fẹ́ fi ìtàn ìgbésí ayé ẹ̀ kọ story. Kí ló so special nínú ìgbésí ayé mi tẹ́ fẹ́ fi kọ̀wé? Àbí kì í ṣe oníkálukú ló mọ ibi tóun fòṣùpá lé àná rìn dé? Haba, don't get me wrong. Ṣayí tó dùn wí, òun lẹjọ́ ń jẹ́, kò sẹ́ni tó máa rojọ́ mọ́ra ẹ̀ ní court. And aside that, nǹkan tó bá mọ̀ pé o lè ṣàlàyé fún nínú ẹ̀ náà ló máa ṣàlàyé fún. She will be fine with it. Àti pé ṣo mọ̀ pé ìwọ náà ìyàwó ìlú mọ̀ọ́ká ni ẹ̀. Haba, so irú story ẹ̀yin èèyàn báyìí náà làwọn ọmọ ẹ máa ń fẹ́ kọ. Ọ̀rọ̀ tó ń sọ yìí kò fẹ́ yé mi rárá. Àmọ́ bóyá tó bá dìrọ̀lẹ́ Sunday káríra. Màá ti sọ fún gate man pé kó ṣí gate fún ẹ. Ó ṣe ọ̀rẹ́ mi Ọlọ́run apọ̀n ilé. Màá mú dání tí mo bá ti ń bọ̀. Ó dáa, mo ti gbọ́. Dàbọ̀. All right, darling. Thanks. Sister, we have fun. Oops! I love my sister. Kiss, kiss. Kiss me, bàjẹ́. Bóyá tó bá yá sí bóyá story àǹtí ẹ̀ ló máa ló fẹ́ kọ kò tí ẹ yé wa báyìí. Kí ló dé tí yóò possible? Biography ni now. For you? People will buy it. Ọ̀rẹ́ Sheyi ní sìn. Ẹ má worry. I love you. Mo ti ń bọ̀ o. Ẹ káàbọ̀. Ẹ wọlé wá. Ẹ wọlé wá. Ẹlẹ́ran ara ṣàníwá o. Ẹ káàbọ̀. Ilé orí ló ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe nìyàn. Ṣé mi bó ṣe bá mi, máma sọ mí di alábọ̀ ènìyàn ara. Ènìyàn ẹran ara mi wá. Kí ló dé tó ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe ènìyàn. Ṣé mi bó ṣe bá mi, máa ń sọ mí lálábọ̀ ara ènìyàn. Bẹ́ẹ̀ sọ, le very stupid one. Ní ayé la yí ẹ, tí bá sọ̀rọ̀, tí bá sọ̀rọ̀, tí bá sọ nípa ọkọ ẹ láti lé. Irú ìyàwó wo ni ẹ? Irú ìyàwó wo ló jẹ́? Tọkọ bá sọ̀rọ̀, ìyàwó gidi máa gbẹ́nu sọ̀rọ̀ mi. Ilé ìjọ ọkùnrin ló pàṣẹ mi. Kí ló ṣe wá sí ẹ? Kí lorúkọ rẹ? Orúkọ àti gbọ́dọ̀. Ẹ yanjú ẹ̀. Gbogbo ìgbà lílù ni àfi bí ẹran. Honorable. Ẹ wo, I try gan, but ọmọ nu madam ti kú. Mo dẹ̀ ti gbé jáde. But there's another problem sí ni pé ẹ̀jẹ̀ tí madam lose ó ti pọ̀ jù. And tí n bá dẹ̀ ní kí n ṣiṣẹ́ lórí wọn, ó máa take 3 hours kí n tó lè block ibi tẹ́jẹ̀ yẹn gbà jáde. And bó dẹ̀ ṣe wà yẹn ó ti rẹ̀ wọ́n gan. Bó ṣe wà yẹn Ọlọ́run ká má rí nǹkan burúkú 1 hour ó pẹ́ jù. So that's why I'm here ká lè tètè sọ solution. Doctor, you know nìkan lè advice wa, there's nothing we can do about it. Okay. The only solution is pé ká gbé womb jáde, ká evacuate. That is just it. But anybody that fọwọ́ sí ìwé nsìn fún mi ní consent, fine, I'll just start it right away. And tẹ́ bá evacuate room bẹ̀ ṣé ó máa wà okay? Honorable Sheyi, àwa náà kàn trying, Ọlọ́run ló máa ń wòyàn sùn. But tẹ́ bá ṣàti fọwọ́ sí ìwé, a máa bẹ̀rẹ̀, and I'm very sure ẹ̀yin náà ẹ dẹ̀ máa gbàdúrà, everything máa wà okay. Because I don't want to lose my dear wife. Please, she's very dear to me. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Don't worry, you're not going to lose her. Okay. Just come with me. Thank you very much. I'll be right back. I'll
All will be well, sir. Ẹ má worry, kò ní sí ìrìn lágbára náà. Ẹ sure? Kò ní sí ìrìn. Everything ma wà okay. Ọlọ́run á fún yín ṣe. Amen. Thank you. Yes, sir. Wọ́n ṣáà ti discharge ẹ lọ́sípítù báyìí. Fọláwíyọ̀. Tí egbò bá ń kẹ̀ lẹ́sẹ̀ ilégbò, tí ilégbò kọ̀ tí ó tọ́jú ẹ̀, ṣé wọ́n pé gbìyànjú náà ló máa padà pa ilégbò. O need láti get therapist tó máa lè bẹ handle ọ̀rọ̀. Lójú mi máa ṣó mi ṣòróró, lójú mi máa ṣó mi ṣòróró. O ní ìdùn ọmọ tó ń ṣe ọ̀rọ̀ ìdẹ. Mo ti rògùn lọ fọṣọ, mo ti rọ̀ṣà lọ fọṣọ. Mo ti rògùn lọ fọṣọ, mo ti rọ̀ṣà lọ fọṣọ. Hello, Tobisi. Ó ṣé gan ni mo dúpẹ́. Mo ti wà okay. Jọ̀ọ́ mi sọ fún àbúrò ẹ̀. Mo ń bọ̀ nílé yín lọ́la. I'm ready to tell it all. Màá sọ gbogbo nǹkan tó bá fẹ́ mọ̀ fún láì yọ kankan kúrò. Mo ready láti sọ. Ṣé mọ̀ pé ẹni tó bá ti wà nílẹ̀ kì í bẹ̀rù ìṣubú mọ́? I'm ready to tell everything láì yọ nǹkan kan kúrò. All right, màá rí ẹ lọ́la. Láti ìgbà náà ni mo ti ń gbé lọ́dọ̀ bàbá àgbà. Ìyẹn bàbá tó bí ìyá mi. Bàbá àgbà òkùnkùn lówó lọ́wọ́. Ọjọ́ àìríjẹ ló pọ̀ jọjọ rírí jẹ lọ. Nínú ilé wa nígbà náà lọ́hùn, àwọn àǹtí mẹ́ta kan ń gbébẹ̀. Ọ̀dọ̀ àwọn àǹtí yìí ni mo máa ń jẹ̀ sí nítorí àti rí tọ́rọ́ kọ́bọ̀ láti ara iṣẹ́ tí wọ́n bá rán mi. Kémi náà lè máa rí nǹkan fi jẹun. Kíní kan ló bẹ̀yìn ajá jẹ́. Onísọkúsọ làwọn àǹtí yìí. Oníṣekúṣe ni wọ́n pẹ̀lú. Wọ́ ìdí ò bá bàjẹ́. Ó dà kó di apẹ̀rẹ̀ àjàṣẹ́ yín ò kan wa ní káwọ́ ṣáà ti fine ká lè ti máa lówó lọ́wọ́. Naso kí lẹ tí gbọ́ nígbà tí bọ̀bọ̀ yìí tó ń ṣán igbó yìí tó ń ṣán igbó yìí tó ń ṣán igbó yìí ó wá ṣọtán ó wá bẹ̀rẹ̀ sí ní là ó wá ń là ó wá ń là tó fi jẹ ìgbín yẹn tán báyìí ó tún jẹ kára wọn. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi. Kí ni? Kí ló ṣe? Kí ló ṣe wọ̀? Ẹ ṣàmọ̀ ọmọ kékeré ni mí. Ọmọ kékeré indeed. Ní ìwọ tí mo wò èdò yẹ pé gbogbo nǹkan táwọn mẹ́rin tó wà ń tà yẹn wá ló wà lára ọyàn lélẹ̀ orí kékeré ìdírè kò pọ̀ jù ọmọ tí mo ṣe ń wẹ̀ o sì máa pawó wọlé lẹ́yìn ọmọ ìwọ gangan ló ń pè ní àjẹgbíjẹ̀kára wọn àjẹgungun jẹran. Lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ dúndùn pé ó dìgbà tí ọkùnrin bá tó bá mi lájọṣepọ̀ kí n tó mọ adùn ayé. Ẹ̀rù ń bà mí ni. Ẹ̀rù ṣe kí ni? Ẹ̀rù ń bà ẹ́ kó jẹ́ kó lose gbogbo bóòtù yẹn kó bẹ́ẹ̀ grease gbogbo boris ẹ̀ kó feel sweetness tó wà nínú kinní yìí. Adùn ayé ni mẹ́ọ́ àbí bébì kí ló ní mo sọ. Bomi o. What kí ni? Apart pé ó jẹ́ adùn ayé sórí nǹkan tá à ń sọ yóò yẹ kó mọ̀ ọ́ ṣe beauty ẹ̀ yóò yẹ kó máa dúró fún ẹ lọ́tọ̀ azin kó máa ra aṣọ sí ẹ lọ́rùn kó máa ra makeup fún ẹ kó máa rí bàtà gidi wọ̀ àánú ẹ ṣe mí sórí ìgbà tó bá tó dàgbà tó bá ti má rí tán tó bá di kọ̀ǹdẹ̀ tọkùnrin kan ti gbé ẹ sílé tó ti dọ́kọ sí ẹ ń gbá jẹ́jà rẹ̀ ń sìn.
Ṣé kò ní sí problem ṣá? Problem o ni. Látijọ́ táwa ti ń fi àwo òyìnbó jẹun. Kò bọ́ fọ́lọ́wọ́ àwa o. A ní kò tajà yìí kò tàánú ẹ ṣe mí. Ta gbogbo ọjà yìí. Ó jẹ́ máa máa dọ̀ lára ẹ. Kí ló kìkì? Kò tajà yìí. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Láti ìgbà yẹn lèmi náà ti di ẹgbẹ́ àgbà. Nítorí pé mo ti ń ṣe ohun tágbà ń ṣe. Mo wá dológe wúwo. Ìgbà yẹn ni wọ́n jẹ́ kó yé mi wípé kò sóhun tí mi ò lè fi ara mi gbà lọ́wọ́ olójú kò mú ọ̀lọ́kùnrin. Ọkùnrin kọ́kùnrin tó bá ti ṣetán láti kó owó tó jọjú lé mi lórí, èmi náà ṣetán láti mú dé ilẹ̀ ìlérí. Auntie. Yes, then. Mo ti fẹ́ máa lọ nìyẹn. Okay. Ìwọ náà wo rẹ̀ sí. Bó tó ṣe múra tó wà okay. Ìkan tá à ń sọ fẹ́ gbà yẹn nìyẹn. Tó ń ṣàgídí. Ó ti rówó ra top. Ó ti rówó ra nice shoe. Wo orun orí ẹ̀ ń sìn. Every day sì ló wá ń jáde. Ó lè má jáde lọ́jọ́ kan. Ó ti wá mọ ṣẹ́jà wà tàkó ẹṣẹ́ gan lọ. Ẹ má worry. Màá mú kan wá fún yín ó dáa. Okay. All right, darling. Bye. Èmi gangan ló yẹ kí wọ́n máa pè ní ajípàtẹ ìsàlẹ̀ láìkúta. Mi ò tíì ju ọmọ ọdún 18 lọ tí mo ti di ìlú mọ̀ọ́ká àgàgà láàrin àwọn olórin àti àwọn òṣèré. Fifehanmi kan ìgboro kan ni. Àsìkò yẹn ni mo pàdé báńkà tó ra first car mi fún mi. Àǹtí mi ẹ máa bẹ̀ wá wò. This is original war. Yeah. And you guys going to choose, Selene. I'll choose Ava, I'll choose Liquid. Oh my God! Ní gbogbo ìgbà tí mò ń sọ yìí, I was in the university for my first degree. Èmi ò sí nínú àwọn obìnrin tí wọ́n fi ara ṣe o. Mi ò dẹ̀ sí lẹ́gbẹ́ àwọn obìnrin tí wọ́n fi owó ṣe. Mo ní ọpọlọ. Ọlọ́run fi ìwé yìí rọ̀ mí lọ́rùn. Kódà púpọ̀ nínú àwọn tí a jọ wà ní school nígbà náà, wọ́n máa ń fi ọpọlọ mi tọrọ ni. Wọn ò bá mi du ipò kíní mi rí. Ṣùgbọ́n àwọn èyí tó mọ̀ mí délẹ̀délẹ̀ nígbà náà, wọ́n fi ìhùwàsí mi àti ìṣe mi tọrọ. Ìgbà tí mo parí first degree mi ni mo lọ fún NYSC. Mo wá rò, mo rí pé àkókò yìí wà fún mi. Ọmọ ọdún mélòó yìí ni mí. Mo decide láti lọ again fún second degree. Ibẹ̀ ni mo ti pàdé ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú Barakat. A jọ wà ní yàrá nígbà náà ni. French kò lè. Ṣé yẹn ni ìwọ wá dúró ilé ìmọ̀yà fún báyìí? Ó fẹ́ conjugate 2 verbs nìkan. Wà sórí fún wọ ó lè má lè bọ́ sórí fà wà ó lè. Vouloir àti savoir. Vouloir. Mo wà ṣọ́pọ̀ tí máa sọ meaning ẹ̀ fún yín. Ṣé wọ́n rántí? Mo jẹ́rìí ẹ̀. Voudrais means to wish or to like to do something like bí tó bá fẹ́ sọ pé I wish to meet Muyiwa Ademola. It will be je voudrais rencontrer Muyiwa. Ọ̀dọ̀mọ̀ àwọn French ọmọ R pé bí rí bí àwọn ọmọ Èkó lọ́ṣẹ̀ máa ń pè R wọn. And láti wà mindful of our spellings, our verbs yẹn tẹ́ bá conjugate like Joe, which is I, first person singular, is VEUX.
tó bá ti di to ó ti di veux to, but tó bá ti fẹ́ sọ pé he or she, which is il or el, it is veut. Then ní sùúrù ó ti pọ̀ jù. Oh God. Nouveau. Báwo la fẹ́ pick? Ẹ̀yin lẹ mọ̀. Ẹ ṣáà mindful of our spellings ẹ bí mo ṣe sọ fún yín. Nous voulons, that is we would like. Nous, N-O-U-S, V-O-U-L-O-N-S. Vous voudrez. Kò lè yé. Vous, mo wà ti máa gbàgbé. Respect wà nínú French, àti o wà nínú French. Tó wọ́n bá tómi sì sọ̀rọ̀ nísìn torí pé ẹjọ́jọ́ rẹ̀ wà ní tu veux. Tó bá di pé o fẹ́ bá irú bí lecturer ẹ sọ̀rọ̀, ó máa di voulez-vous. Respect ti wà nínú yẹn. Ó ti sọ pé kò ń ṣe ẹgbẹ́ ẹ ló ń bá sọ̀rọ̀ mọ́. French náà ní àti o nínú. Then il, bóyá bí ọkùnrin tó pọ̀, àbí bóyá bí ọkùnrin méjì àti obìnrin mẹ́wàá. EILS ló máa lò fún wọn. ILS. Il, ní pé S yẹn silent. So bó ṣe jẹ́ nìyẹn. Then irú savoir yẹn tẹ́ bá máa fi check orí internet and gbogbo ẹ̀ lẹ́ máa get. Excuse me. Hello. Speaking. Oh, yeah, I'm Fifehanmi. Ẹ káàárọ̀, Mr. B nìyẹn àbí? Ẹ ti sọ fún mi náà pé ẹ máa pè. Mi ò wá mọ̀ bóyá wá ṣàlàyé àwọn rules mi fún yín because really there are rules láti fi protect ara yín àti protect èmi náà. There are rules. Okay, alákọ̀ọ́kọ́, I don't do all night. If I have to do all night, extra charges. For no reason will I ride in your car. Mi ò ní wọnú mọ́tò yín. Tí mi ò bá gbé mọ́tò mi wá, inú cab ni màá. Mọ́tò yín lè máa lọ níwájú kí cab mi máa tẹ̀lé lẹ́yìn, no problem. Mi ò kí ń ṣe marijuana àti alcohol. If I have to do that, extra charges. Mi ò kí ń ṣe dominatrix, so ẹ lè fẹ́ spice things up kẹ́ feel pé ẹ fẹ́ wà dominated. Extra charges. Ọ̀rọ̀ akọ mi ò pọ̀. Ọ̀rọ̀ lórí owó yìí náà ni. Orí owó ni omi ìṣá kì í ṣàbúrò yín mi dẹ̀ kì í ṣe bí yín kábà ni mo fẹ́ ṣe yín ní favour. Irọ́ o. I don't do anal. If I have to, extra charges. Okay. Èyí tó wá jẹ́ ọ̀gá gbogbo ẹ̀. Mi ò kì í ya pictures. Tí n bá wà pẹ̀lú yín, gbogbo àwọn phones yín láti wà lórí table níbi tójú mi ti máa tó wọn. No, ara àkọ́kọ́ tó bá pè yín ni. Bó ṣe ń wọ èmi lèmi ń ṣèjọba tèmi yẹn. Tó bá ṣe wọ̀nyí náà lẹ ṣe lè ṣe tí ẹ̀dẹ̀ lè pẹ́ lómi. Ọmọ pọ̀. All right. Kí la address náà? Okay, 15B. Gbogbo ibẹ̀ yẹn ni mo mọ̀. All right, màá bá yín bẹ̀. Take care, bye. Listen, what up? Ẹ̀dẹ̀ panude. Kí ló dé? Okay. Mo wá sure pé ọ̀rọ̀ yín ti níyànjú. A máa ríra later mo níbi lọ. Tí mo bá mọ̀ wípé ewé ayúnilára ni ìpinni, mi ò bá má ti súnmọ́. Tí mo bá mọ̀ wípé Mr. B tí mo fẹ́ lọ bá ní ọjọ́ náà lọ́hùn, ó máa ṣe ìpalára sí ọjọ́ iwájú mi. Mi ò ní lọ. Èmi ò mọ̀ wípé àti jàwùsá ò tẹ́jọ́ àti momi lé lọ́rùn. Kò pẹ́ kò jìnnà. Mo parí ilé ìwé mi. Mo bá bẹ̀rẹ̀ sí ní wáṣẹ́ kiri. Okay. Ọ̀rọ̀ yín yé mi. Ìgbà tó wá jẹ́ wípé secluded life then live. Látìgbà tí ìfẹ́ yín àkọ́kọ́ ti jí òtí yín tẹ́ kórìíra obìnrin. Báwo wá ni ẹ̀yin àti ìyàwó yín ṣe wá pàdé? Kò dìgbà tí èèyàn bá rí èèyàn òṣì kó tó pàdé èṣù. Díẹ̀díẹ̀ lẹ́sẹ̀ mọ́tò ń kúrò ní títì kó tó wọnú igbó lọ. Díẹ̀díẹ̀ lèèyàn ń sọnù kó tó ṣègbé. Lọ́jọ́ náà lọ́hùn.
ẹjọ́ náà reception dà. Okay, ẹ ṣé. Báwo ni? Hello. Uncle, excuse me. Oh, sorry. Ẹjọ́ the scope kọ́ lẹ mú dání. Oh, of course. Báwo lẹ ṣe mọ̀, I mean, ẹ̀yin ẹ ti já náà. Oh, yes. Mo really like it when you go like 5 years ago ní mo kà. Ọjọ́ kejì ọdún tí mo dẹ̀ ká tán lọ́rẹ́ mi kan, I've been looking for it ever since. Ah, that's good. Yeah, all our topics kan tí mo really like nínú ìwé náà, like bow tie law, forensic law, public policy system, rationale, and lots of other topics. And one very important topic again, the need for passion in business, where the author discussed, with Mark Lawrence, CEO of Opic Media in Canada. Me, mo be yesterday, like on page 114. Ni topic here. Tebatika, Latika is very nice. Ah, kò ṣe 5 years ago, let's suppose away. Yeah, 5 years ago. I see. Okay. Page 114. Okay, ma check. Yeah. Thank you very much. Oh, okay. I really like it. Kí la wá ṣe ń bí báyìí? Mo wá ṣe wá síbí ni, actually mo ṣe 2 stages of my interview. So this is the final stage with the CEO of the company. Oh, that's nice. Anyway, I'm Folawiyoko. Okay, Fifehanmi alone, okay. Nice to meet you. Okay. You too, sir. Èmi wá rọ̀rẹ́ mi bí báyìí. Oh, okay, sir. Okay. Okay. Yeah. Mr. Man, ẹ wá. Ṣé ẹ báwọn èèyàn lẹ̀ ni? Ẹ má bínú torí pé mo pẹ́ ni ma. Abẹ́tọ̀, ẹ lọ jókòó síbẹ̀. All right, that's fine. We'll get back to you. All right, sir. Thank you, sir. Yeah. Next person. Auntie. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ dé ni? Èmi lèmi kọ́kọ́ dé, ibi ni àwọn bá mi. Mo rò pé mi mọ̀ kọ́kọ́ dé ni. Ẹ̀yin ewo ní ti ní ìjà àǹtí. Sir, abẹ́yìn ni chairman ti máa ní final interview mi pẹ̀lú. Ó jọ bẹ́ẹ̀. Okay, please sit down. Sir. So, your full names now. Fifehanmi Olúwadùnmí nínú Ọlọ́runtókì. Fifehanmi. Okay. Show me any working experience? None, sir. Oh, you are green. Yes, I am. That's good. Are you married? Not yet, sir. So, when do you intend to get married? Anytime. Anytime soon? Anytime. Okay. Ǹjẹ́ ń ṣe sport kankan? Ìgbà tí mo wà ní school, mo máa ń play volleyball, but now I'm more into soccer. Soccer? You play soccer? No, sir. Mo kàn máa ń wò ni. Oh, I see. Ẹ̀rù ti bà mí. Oh, so club wo lo belong to? It's Chelsea, sir. Ah. So, Chelsea fan ni ẹ́? Yes, sir. I see. Nítorí ẹ̀ ló ṣe wọ blue wá sí interview tèmi. I see. Maybe. Wo, mo ń dúró díẹ̀ torí Madrid lèmi. Mo dẹ̀ ń dúró díjọ́ tèmi àti Chelsea máa pàdé kí wọ́n á bóyin dì. Kí n bóyin dì seriously. A ti pàdé already, sir. Bẹ́ẹ̀ni, sir, lẹ́ẹ̀mejì. Ní 1971 Cup Winners' Cup, Chelsea na Madrid 2-1. Again in 1998, láyé Ruud Gullit, Super Cup Finals, Chelsea na Madrid 1-0. Wow, interesting. Yes, sir. So I'm proud to be a Chelsea fan. Mi ò believe pé lè mọ history yẹn rárá. Yeah, mo believe pé àwọn àtàbà love soccer lọ́kùnrin la lè mọ history yẹn. Rárá, sir, ẹ̀yin ni kọ́kọ́. Hey, that shows you're very intelligent. Oh, thank you, very, sir. very intelligent, and I'm good. Thank Sincerely. you, sir. I like that. Sir. Yeah. The interview, sir. Interview? Yes, sir. O ti ṣe interview already? Yes. O ti dẹ̀ méjì sí tèmi àti ẹ sọ̀rọ̀. A sọ̀rọ̀ ńta, a tún ti sọ̀rọ̀ nulẹ̀, and ó dá mi lójú pé you are very, very intelligent. Thank you, sir. Fifehanmi? Yes, sir. I like you.
Thank you, sir. If wishes were horses, I'll be the first to ride. Though I had my time, but I blew it all away. Bamboo dede mama, Benny Canine. Loju mi wa show me shoro. Loju mi wa show me shoro. My joy, my love, and all of my happiness. I'm giving it all in a journey. I don't know where it will end. Bogamu dede mama, kubeni hanile. Loju mi ba show me zororo. Loju mi ba show me zororo. For sure, Motiros, I love for sure. Motiros, love for sure. Motiros, I love for sure. I'm thinking more than what I can chew. Oh Lord, I'm thinking more than I should take. Oh Lord, Iná ìfẹ́ wa ń jó gẹ́rẹ́gẹ́. Ó tan ìmọ́lẹ̀ sí inú ayé àwa méjèèjì. Ayé wa ń dán gbinrin àfi bíi jígí. Àmọ́ òótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní kí a fi gbogbo ilé ṣe dúkìá fún ìyàwó alágbèrè. Kò ní kó má ṣàgbèrè. Mr. B ló pè mí. Ó ní ọ̀gá òun kan wà tóun fẹ́ kí n wá ṣeré fún. Ó ló fẹ́ fún mi ní 200,000 naira. Clara from Mr. B. Yeah. Sit down. Extra charges. I know. Making 230 packets. I see. I'll pay 250. Not more than 4 rounds. Oh yes, I know. But 2 rounds péré lèmi máa ṣe o. Ajá mi ló máa ṣe round méjì tó kù. Mi ò gbọ́ yín. You had me right. Like ajá yín máa bá mi lájọṣepọ̀. Are you kidding? No. I'm not a kid and I'm not kidding. Wo jẹ́ n sọ fún ẹ. Ajá mi ti kúrò ní ẹranko lásán o. Gbogbo téèyàn bá ń jẹ báyìí lòun náà máa ń jẹ. Ohun tí èèyàn bá ń ṣe lòun náà máa ń ṣe. And you know what? You will like it. Puppy Master, I've never done that before in my life. And that this will be a very good experience for you. Tẹ́ bá ti lè sanwó ẹ̀ torí ọ̀rọ̀ gbogbo lórí owó ni o. Name your price. 500 grand. It's a deal. All right then. Change the end of time. So many things I love to have changed, but it's too late. It's too late, but it's too late.
Ọbẹ̀ lọmọ. Puppy master. Àkókò ń lọ and ó kù 2 rounds so. Èmi kọ́ ni máa ṣe 2 rounds yẹn. We had an agreement. Ajá mi ló máa parí dán 2 rounds tó kù. Ajá yín ṣá. Bá ṣe jọ sọ́nà ni but mind you ajá mi ò gbọ́fẹ̀ gan-an. All right, jẹ́ ká tètè ṣe. Gbogbo ringtone tó fẹ́ mi yẹn náà ló máa repeat fàjà yẹn. Tájà yín bá ti wà half as good as you are. Wàá gbọ́ ọmọ yẹn lọ́gà. I'm on right position. That's your food here. Come on. Èmi ò mọ̀ wípé ìṣìnà ni ṣìnà jẹ́ fún ṣìnà tó ń ṣe ṣìnà pẹ̀lú sínọ́tù onínàbì. Mo bá ajá lájọṣepọ̀. Mo bá ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lájọṣepọ̀. Èèmọ̀ lukutu pẹ́ bẹ́ẹ̀ lóyún bá dé. Oh, hello doctor. Ẹ káàárọ̀. Èmi Fífẹ́ ni. Okay, ẹ change phone ni. Èmi ni o. Ẹ kújọ́ mẹ́ta. Bí iṣẹ́ ti dé office. Oh, mo really need láti rí yín unfailingly ní èní. Ẹ wo, kò ń ṣe pé nǹkan kan tó really serious náà but ó le díẹ̀. Ẹ ṣáà fẹ́ kí n sọ lórí phone. Mo lóyún and Ọlọ́run má fi wá ṣẹ̀sín. Nǹkan ayọ̀ ni but ẹni tí mo ní fún mo ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ lọ́jọ́ òun náà lèmi àti èyí mọ́ra mi lè keep oyún yìí doctor seriously. Okay by 4 ẹ jọ̀ọ́ ẹni gangan ni mo fẹ́ terminate ẹ jọ̀ọ́. Màá pè yín tí bá ti ń bọ̀. Fífẹ́ kíní. Fọlá dìde. No, jẹ́ kí n wà báyìí torí Ọlọ́run jẹ́ n wà báyìí. Fífẹ́ kí ló yẹ tó mú dáadáa ní tó fẹ́ fi gé mi lórí. Kò yé mi. Ó fẹ́ gé mi lórí leléyìí. Mo ṣàlàyé problem ìgbésí ayé mi fún ẹ Fífẹ́. Wọ́n sọ pé mi ò lè fún obìnrin lóyún pé mo ní low sperm count pé 50-50 chance ni mo ní mo dẹ̀ explain fún ẹ. Ó wá jàjà lóyún fún mi Fífẹ́ wá ń pe dókítà kò fẹ́ ṣe é. Kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ torí Ọlọ́run ṣàánú mi má bà tèmi jẹ́. Fọlá mi ò fẹ́ kó dàbí ìgbà tó yẹ pé mo ń try láti trap ẹ àbí mo fẹ́ force ẹ into anything that you are not ready for. Kò ì pẹ́ ta mọ́ra like 2 months. Fìyẹ́lẹ̀ fi trap lẹ̀ fún mi tó bá trap mi ó dá mo gbà tó bá trap mi mo gbà. Ṣé bí mi ni mo rí ẹ tí mo sọ pé mo like ẹ ṣé bí mi ni mo sún ẹ tó fi dípò lóyún mo ti ready láti take responsibilities. Jọ̀ọ́ Fífẹ́ torí Ọlọ́run mo bẹ̀ má rò rárá jọ̀ọ́ torí Ọlọ́run please sórí nǹkan tó máa ṣe fún mi pọ̀ tó bá fi oyún ilẹ̀ o I mean o máa help career mi so many things Fífẹ́ jọ̀ọ́ please. Kí wá ló fẹ́ kí n ṣe báyìí. Okay fine nǹkan tí mo fẹ́ kó ṣe lélẹ̀ first and foremost mo fẹ́ kó foyún ìsílẹ̀ then secondly o mọ̀ pé politician ni mi this is the time that I need you to help my career please sórí àwọn post kan wà tí mo fẹ́ contest fún tó jẹ́ pé excuse tó máa ń fún mi ni wípé mi ò tí marry so mi ò lè contest fáwọn posts ẹ̀ wọ́n jẹ́ kó yé mi wípé ẹni tí ò bá tí ì lè tó lé kò lè tó lú and now tó bá jẹ́ ìyàwó mi tèmi àti ẹ fẹ́ra wa màá lè contest fáwọn posts ẹ̀ mo dẹ̀ máa progress in life gbà tọ́lọ́run ti ní kọ́kọ́ wọ̀ yẹn jọ́ torí Ọlọ́run Fífẹ́ jọ please kò sí nǹkan tó fẹ́ tí mi ò lè ṣe fún ẹ mo fọlọ́run bá bẹ̀. Stop being dramatic. I'm not being dramatic. I'm serious here. I'm serious. Torí Ọlọ́run jọ̀ọ́, please. Gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá ni màá ṣe fún ẹ. I will make you happy throughout the rest of your life. Please. Honestly, all through the rest of your life, you're going to be happy with me. Just do this for me. Mo bẹ̀. Mo ti gbọ́. Alẹ́ ìjọ́ ìgbéyàwó wa nínú mi bàjẹ́ jù láyé. Iye ti báwo?
alẹ́ ọjọ́ tá host àwọn ọ̀rẹ́ wa fún dinner. Alẹ́ ọjọ́ tí mò ń sọ yìí. Wọ́n ní mo bọ́ ìwọ ọmọlúwàbí mi tí mo gbé ìtẹ́nàkú wọ̀. Mo change completely. Have you seen my beautiful baby? Have you seen my tomato baby? Oh, iyele, baby suffer dey cool me temper. Ada, baby na sugar sugar. Yo, everybody dey wait. Utakene no more. If any man maka, better soup na money kill am oh. Ada mwa ngo pekem ya. Ada, ada, yo. Ada mwa, change someone. Thank you very much. Thank you. That's all. Hey, Babisco! Babisco! You won. How are you? Hey, Pele. Hey, ṣe jàre ẹ kú dìde. Come on, you listen to me. Wàhálà tó sọ mo gbọ́dọ̀ dèbí. Tó lè fi èké ẹ̀ lọ́sàn. Babisco! Ọ̀rẹ́ mi ti àtọ̀ sí mi. Mo ti kó lẹ́bù yẹn. Mo ti kó lẹ́gbẹ̀ àpọ̀. Mo ti step up. Mo step up. As a married man. Mo ti ṣe pẹ́sẹ̀. Ọ̀yẹ̀ ká jí ìṣẹ̀lẹ̀. Better soup na money kill am oh. Ada mwa ngo pekem ya. Ada, ada mwa. Ada, yo. Ada, ada mwa. Change someone. Hey, ada. Everybody do it. I want you. No, sincerely. Ọ̀rẹ́ mi máa ń tẹ̀. O miss lọ́sàn-án ìbò ìṣèwà wedding yẹn. O dùn mí. O dùn mí. Bọ̀rọ̀ adúpẹ́ fọlọ́. Adúpẹ́. Wọ́n ti dùn tí ẹ̀. O dùn mí gan-an tí wọ́n ròyìn fún mi pé ọ̀rẹ́ mi orí ìyàwó fẹ́. Mo fọlẹ́ tọrọ o. Mo fọlẹ́ tọrọ pé kó lọ́n ṣe ìyàwó gidi bí ìyàwó ẹ̀ kó ṣe fèmí náà. Èmi náà kọ́ Ọlọ́run ló ṣe é. Ọlọ́run á wọlé àtẹ̀mí á fún gbogbo èyí tó kù níyàwó gidi. Àmín. Ọ̀rẹ́ mi má tiẹ̀ jẹ́ ká tanra wa. Ojú ló ń kéwúrẹ́ tó ń jàlùbọ́sà tó bá kú tán. Ṣé bá bọ́sà náà la máa fi sè? Náà a fi sè. Àbí sórí ìyàwó gidi bí ìyàwó ẹ̀ lèmi fúnra mi fẹ́ dẹ ojúlẹ̀ báyìí kí n mú kọ́lọ́ndẹ̀ fún mi ṣe. Àmì adẹ̀ rí bẹ́ẹ̀. Wo àmì ẹ̀ pọ̀ àmì. Ojú là ń ta ni gbogbo àwọn obìnrin tó kù sí i. Mi ò mọ bí wọ́n ṣe yàn tó pé gédé láàrin wa ni. Orí nǹkan wú. Ọlọ́ṣẹ́ wo ó mú mi rántí ìgbà tèmi náà ṣe máa ń ṣe ránṣẹ́. Ọ̀rẹ́ àwa náà ti jayé sẹ́yìn. Bá bí ṣe wí fún ẹ mo ní ọmọ kan nígbà yẹn. Mo ti ẹ̀ gbé fún client mi kan mo ní kí yẹn náà gbé yẹ̀wò. Nígbà tí yẹn náà máa gbé yẹ̀wò ló sọ fún mi pé ògbólógbò ajá ayé ẹ̀ ti bàjẹ́ gbé lọ́mọ náà. Imagine. Tó bá rí ọmọ tí mò ń sọ níbi tó dáa dé tó bá yọ síbi tí a wà yín sí ìwọ gáàdẹ̀ máa fi ọkàn ẹ̀ tó gbára pẹ̀lú bóyá tó tún ṣe àwọn ike ìwọ náà ó máa tún mi kì í tún mú ọmọ yìí. Kí ló wá ń wá n tó ń wá yẹn ni òye mi fúnra mi n tó ń wá ni òye mi. Ọlọ́run máa ṣàánú wa ká má gbégun eléegun ká má wọ one chance. Mo máa ṣe rí picture lórí fóònù mi because àwa náà jọ aléra wa mú. Kí ló ń sọ yìí wo ọmọ yẹn dáa mi ò pé kí ọ̀tá mi nù fẹ́ níyàwó. Ọlọ́run máa ṣàánú wa àwọn àjẹ́ agbégun eléegun. Mi ti ẹ̀ pé kan náà fẹ́ yàn lálẹ́ lọ́jọ́ kankan. Ọlọ́run máa ṣàánú wa. Àmì ẹ̀gbọ́n. Ó máa fi ṣọ́ ẹ̀ṣọ́. Tí ẹ ti ta ẹrù rẹ̀. Honey. Mr. B. Ìwọ náà wà ní.
Ìgbà yẹn ni mo tún gbà wípé àgbẹ̀ tó gbin ọ̀gbìn sẹ́bàá ọ̀nà àti ẹni tó bá fẹ́ arẹwà níyàwó ìṣòro kan náà làwọn méjèèjì ní. Lọ́jọ́ kan. Session yìí ti wà over. Or the next week. Kí n tó wá gbọ́ gbogbo story yẹn tán o, mo ní àwọn kankan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. Láti ìgbà náà ni mi ò ti rí ojú rere ọkọ mi mọ́. Ìgbájú ló ń jẹ àárọ̀, ẹ̀ṣẹ̀ ló ń jẹ ọ̀sán. Nígbà tó tún wá di ọjọ́ kan. Dágbére kàn lọ síbi kankan. Mo ń move lọ sí BQ ni. BQ kẹ̀, kí ló dé? Ẹlẹ́ran ara ṣàníwá o, ìlú rẹ̀ ló ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe nìyàn. Ṣé mi bó ṣe bá mi, máma sọ mí di alábọ̀. Ashekun number 1. Show up at Lawrence Close in the next 20 minutes to settle the scores. Call immediately you get this message from Poppy Master. Oh no. Kí ló ṣe ọmọ yìí tó ń fi iná ṣeré? Ṣé kò yẹ kó ti pè mí ni? Àbí kò rí mẹ́sẹ̀jì mi? Jẹ́ kí n rí sẹ́ndẹ̀. Ashekun number 1. Show up at Lawrence Close in the next 20 minutes to settle this cause. Call immediately you get this message from Poppy Master. My God. Anyway, kò sí anything incriminating lórí ẹ̀. Kí ló pè bẹ̀yẹn o? Lawrence Close, mo mọ gbogbo bẹ̀yẹn. Ibo ni káàkiri mi wà? Ìlú rẹ̀ ló ń ṣe mí bí ẹni wípé mi ò ń ṣe nìyàn.
puppy master àbí kí ni wọ́n ń pè ẹ́? Ṣé bá gbàlagbà ni ẹ? Kí ni problem ẹ? Aṣọ, agbádá, fìlà, gèlè, àwọn nǹkan tí mo máa ń gbọ́ pé wọ́n máa ń báyàn lò nìyẹn. Ṣé wọ́n máa ń báyàn lò ìyàwó ẹ̀ ni? Ṣé bó mọ̀ pé ó ti wà ní ọkọ, kí ló ń dààmú ẹ̀ fún? What's the problem? Mr. Folawiyo, the distinguished senator to be. Take it easy. Russians who can rush. Well, to your question. Lóòótọ́ ni mo ti nap ìyàwó ẹ̀ rí. Ṣùgbọ́n mi ò lè bá ní àjọṣepọ̀ kankan mọ́ nítorí ajá mi pàápàá ó ti bá ní àjọṣepọ̀. Ajá ṣe kí ni? O gbọ́ rí wípé ajá ń bá èèyàn lò ní. Ó wá ń pariwo. Ó ń pariwo bí aròbó tí wọ́n fi àtàrodo ra ní dòdò. Your dog and my wife. Well, ṣorí gbogbo nǹkan wọ̀nyẹn fọ́n lásán lèmi kà kún. And mo máa ń dọ́gbọ́n record wọn tí wọ́n bá ń ṣe ohun tí wọ́n ń ṣe. But lọ́jọ́ tá à ń sọ yìí, ìyàwó ẹ̀ ò gbà kí n record òun. Èmi náà wá cleverly mo ra lo phone mi láti snap ẹ̀. I snapped her in the act. You shut up! You keep quiet! Kò yẹ sọ rubbish here, man. Well, recently ni mo wá gbọ́ wípé the big politician, that is you, pé ó ti fẹ́yàwó. Mo wá rí àwọn publications, mo wá rí wípé Clara tí ajá tèmi ti bá lájọṣepọ̀, òun ni ìyàwó senator tó bí. You're a liar. Irọ́ bàbá irọ́ ló ń pa. Ìyàwó èmi àtẹ̀já, no way, stop lying. Ìyẹn lèmi bá sọ fún pé kó bá èmi wá 10 million naira. Gbogbo ẹ̀ á lọ, màá gbé fóònù mi gangan, màá gbé lé lọ́wọ́. Otherwise, I will not hesitate to blow the whistle. 10 million what? 10 million what? Look, let me tell you something. I'm a man. A real man. 10 million naira mi ò ní fún ẹ. Torí pé mo fẹ́ jẹ ẹran mo ní ever pé màálù ní bọ̀dà. You can't have the money. Senator to be. Can you see? That's your wife. Take it away. Just take it away. Wọ́n ní wọ́n pé ìyẹn gan ni bàbá irọ́. Ojú mi tó òun ni àgbà òtítọ́. Now that you have seen it, are you ready to pay my cash? Or you don't mind rubbishing your reputation and dignity? No way! Go ahead and shake gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Go ahead and do it! Bastard! Kò sí wàhálà. Èmi ò ní ṣèpẹ̀ fómùgọ̀ kó má sọ òkò sẹ́kùn. Èmi ní ṣe yẹn. Mr. Puppy Master, I need to talk to you. Better. Tó bá sanwó, the better for you. What is it? No! You bastard! You bastard! Tó bá ti dé ọ̀run, kó máa lọ fi fọ́tò hàn. Ibẹ̀ yẹn ni fún yìí jábọ́ sí.
bó tún ṣe jẹ́ kí n lóko èèyàn lọ́rùn nìyẹn. Mi ò bá tiẹ̀ ní kí n dáríjì nítorí pé ó ti máa ṣírí mi. Bá kí ló fún mi l'assurance pé ọmọ tó sọ pé mi ni mo ní pé mi gangan ni bàbá ẹ̀. This girl, Ọláwùnmí, mo love ọmọ ẹ̀. Mo máa ń tọ́jú ẹ̀, mo máa kẹ́ ẹ̀, mo máa ń gẹ̀ ẹ́. She is everything to me. But kí ló fún wa l'assurance pé puppy master àbí ìkan náà àwọn tó máa ń ṣàgbèrè pẹ̀lú gbà ẹ̀ kọ́ ló lọ́mọ yìí? I can't figure it out. Calm down. Tí ẹ bá ń ṣiyèméjì lórí ọ̀rọ̀ ọmọ yìí, kí ló tí ẹ fi gbé lọ fún DNA test? Ìbẹ̀rù olólà ò ní jẹ́ ká wò fín. Tí ò bá ṣe mí ni mo lọ́mọ ń kọ́. That does not matter. Ẹ need láti gbé lọ fún DNA test yẹn. Bí mo ṣe wá mọ àṣírí ẹ̀ tó, mi ò fi ìgbà kankan fi hùwà sí rí. Àmọ́ kàkà kó dáríjì mi, ṣe ló tún fi ojoojúmọ́ nà mí sí bí ewúrẹ́. Ojú mi ti rí. Thank you. First step láti ṣe yẹn. Okay. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún wa ṣe lágbára Ọlọ́run. Tá bá tún need anything láti béèrè lọ́wọ́ yín, máa pè yín lórí fóònù. All right, good. Ẹ ṣé gan. Ṣé ẹ ní kankan láti ṣe fóònù mọ́ àbí tẹ́ fẹ́ gbà lọ́rẹ̀? Mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ lè máa mú lọ. Tá bá need anything láti gbà lọ́wọ́ yín, máa pè yín lórí fóònù. Ẹ ṣé mo dúpẹ́. Thank you very much. Okay, take care. Yeah. Can we go? Okay. Go for boy le win. Possible. Pẹ̀lú gbogbo yàmà tó ń ṣe kiri lẹ́yìn náà, kò lè win láìláì. Ẹ kú lé o. Ẹ káàbọ̀. Gbà. Owó tún ní ẹ̀. Results pregnancy test tí mo lọ ṣe. Mo máa rí mi. Irọ́ ni. Unbelievable. Oh, congratulations. No. Ọlọ́run ṣe. Jókòó, kí ló fẹ́ jẹ? Ó ní ìdí kíkẹ́ bá gígẹ̀ lọ́tún lọ́sì. Bẹ́ẹ̀ ni o. Ní òní, èmi máa dáná jẹ fún ẹ. Kí ló fẹ́ jẹ? Kí lọkọ mi fẹ́ sè fún mi? Ọlọ́run gbogbo tó wá fẹ́ ni. Mo lè ro màlà, mo lè ṣe rice, mo lè ro sẹ̀mó. Iyán gígún. Trust me, mo gbé ọtọ, mo bọ̀. Agoyewa. Fifehanmi èmi rẹ̀ ìkọlà wa Fifehanmi o, Fifehanmi o, Fifehanmi o. Pípí ò lè pè fún mi pa báyìí. Hello. Negative. Ọ̀gá. Àánú ẹ̀ ló ṣe mí o, tó
jẹ́ kí n bá ẹ dá mọ́ ó yẹ kó o bí méjì kó o tó bóra ọ̀gá káàsà. Ẹ káàsà ọ̀gá ẹ káàsà ẹ káàsà ọ̀gá ọ̀gá yìí tún gbégun dé egun tó máa tó jáde the next thing tá a tún máa gbọ́n sí gbàgbó ni gbàgbó. Fifehanmi. Fifehanmi. Yóò rí kọ̀kọ̀ ṣá mo lè jẹ́rìí ọ̀gá yìí ó tún máa mú gbá nìyẹn ó tún ti gbé gúdé ó lè dídé ní straight egun máa tó jáde ni mo fẹ́ bá wo mísíkà fíìmù tó fẹ́ yà yìí náà kí n tiẹ̀ rí bí wo torí mi mọ̀ bí tí ọkọ ìyàwó ti máa ń di mascara tàbí yá máa ti gọ̀. Anything. Dìde. Màmá ẹ lọ sí hospital. So ṣe gbọ́ kò sí nǹkan kan tó ṣe o. Ẹ ṣé. My baby. So, kò make sure kó lògùn ẹ o ṣe ti gbọ́ and kó má dààmú mi láàmú. Ṣé ìtara bíi amọ náà ló kàn ṣe mí mi kan kí n lè stand kí n máa fi òpin nǹkan kan ń ṣe ni. Ẹ fọkàn yín balẹ̀ ṣe be fine. Ẹ ṣé gan. So kẹ́ make sure tẹ́ bá ti gbògùn yín bẹ̀yìn ẹ monitor ẹ̀ dáadáa kó lo make sure you take your drugs, okay? Good girl. So and ẹ̀yin náà ẹ need rest. Ṣé rí torí mo ti mọ orí èèyàn tẹ́ jẹ́ ni wípé ẹ ní fẹ́ dúró èmi ò bá dá yín dúró. Mo wà okay kò ní ìdíkẹ́dá mi dúró. Are you sure? Mo wà very sure. No problem. Take care. Yeah. Ó dàbọ̀. Bye. Nurse! Madam! Nurse! Ó yẹ gbé wọn. Stretch àbámi get stretch. Doctor. Kí ló ṣe? Collapse. Ẹ tọ́jú ẹ̀. Yeah. Doctor. Yeah.
Kí ló tún ṣẹlẹ̀? Ìgbà tí mi ò rí yín kẹ́ wá pick result yín. Torí ẹ̀ ni mo ṣe ní tí bá ti lọ lé o máa yà máa mú wá fún yín. Result èwo tún nìyẹn? DNA test of course. Ẹ ti sọ result fún mi lórí fóònù. Kò tún need kẹ́ mú wá. Ẹ ti sọ fún mi lórí fóònù. Lórí fóònù kẹ̀? Ẹ ò pè mí náà. Mo pè yín. In fact, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ rárá. Ẹ kàn ní negative. It was, I mean. Ẹ má bínú. Ẹnìkan tó wá ṣe HIV test lọ́dọ̀ wa ni mo sọ pé negative. Mi mọ̀ pé yín ni. Positive ni ti yín. Ọmọ yín ni. Ẹ̀yin lẹ lọ́mọ. Ọmọ yín ni. If wishes were houses, I'll be the first to rise. Ọmọ yín ni. Though I had my time, but I blew it all away. Excuse me, sir. Gbàmúdéré mama, bẹ́ẹ̀ni kan nílé. Lójú mi wá ṣó mi ṣòro. Lójú mi wá ṣó mi ṣòro. My joy, my love, and all of my happiness. I'm giving it all, really, Johnny. I don't know where it's running. Báwo lára wife? Madam is dead. Dead. Ẹ má bàrà jẹ́ náà ọkùnrin ní. Ẹ lọ fún àkómà yìí. No, ìwọ ni kó lọ. I'm coming back, okay? Daddy, you finally killed my mother. If wishes were houses, I'll be first to rise. Do I have my time, but Káyé má pè mí láṣẹ́wó. Òun ló mú adákẹ́ mọ́lẹ̀ òkú dákú. Bẹ́ẹ̀ dẹ̀ ni, a broken engagement is better than a broken marriage. A broken marriage at the same time is better than a broken life. Àjàgà ò kúrò lọ́rùn èèyàn. Ṣé bẹ́ẹ̀ ni tó ti kú nìkan ló bọ́ lọ́wọ́ àgbọn? Abẹ́rẹ́ òkùnkùn máa ṣọ àrùn gbé. Ìṣòwò ọmọjà ló gbẹ̀yìn. Kọrin kan láyé yìí ò mọ orin àkọ́pẹ̀kún. Ẹ jẹ́ ká rọra ṣe nítorí ilẹ̀ yọ̀. Adélébọ̀ tó bá ti ń sùn tó ń fàdúró rí. Kò yẹ kí irú ọkọ ẹni bẹ́ẹ̀ sùn tìrìtìrì mọ́. Ènìyàn tó bá ti bẹ̀ tó kọ̀ jálẹ̀ tí ò gbèpè. Ó dá mi lójú pé irú ẹni bẹ́ẹ̀ ò lè lọ́rùn wọn. Nítorí pé dídùn àwọn gbègbè irú wọn. Fifehanmi. Fifehanmi ó fìfẹ́hàn sọmọ aráyé mọ́. Fifehanmi ó fìfẹ́hàn sọmọ bíbí inú ẹ̀ mọ́. Fifehanmi ó fìfẹ́hàn sáwọn ẹbí ẹ̀. Fifehanmi ó fìfẹ́hàn sáwọn ará. Àjùlé ọ̀rọ̀ ni Fifehanmi sí fífẹ́hàn. Sùnmí tó bá Dayo ìgbàlà
Sorry o. If wishes were horses, I'll be the first to ride. Though I had my time, but I blew it all away. Bamu dele mama, beni kanile. Loju mi wa show me shoro, loju mi wa show me shoro. My joy, my love, and all of my happiness. I'm giving it all in a journey. I don't know where it will end. Bogamu dele mama, kubeni kanile. Loju mi ba show me zororo, loju mi ba show me zororo. For sure, mo ti rọ sálọ for sure.